Àwọn Kristẹni rẹpẹtẹ tí wọ́n tún jí gbé ní Kaduna yìí ń kọ́ o. Ọ̀rọ̀ tí olórí Amẹ́ríkà Donald Trump ń sọ tó ń dàbí ìsọkúsọ, ọ̀rọ̀ náà ló mà tún ṣẹlẹ̀ yìí o. Trump tó ń pariwo pé Kristẹni làwọn afẹ̀míṣòfò Nàìjíríà ń pa, tí ọ̀rọ̀ náà sì ń dàbí ìsọkúsọ àti àwáwí lásán. Ohun tíjọba Nàìjíríà yóò tún sọ sí èyí tó ṣẹlẹ̀ ní Kaduna yìí yóò kọ́ni lẹ́nu díẹ̀. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà ti di ohun tí gbogbo oníròyìn àgbáyé ń gbé kiri. Ó ti di ọ̀rọ̀ tó ṣojú ìlú tí kò farasin mọ́. Wọ́n jí àwọn Kristẹni tí wọ́n ń ṣe ìsìn lọ́wọ́ lọ́jọ́ Sunday tó lọ ní Kaduna ni. Nínú ṣọ́ọ̀ṣì wọn lọ́sàn-án gangan ni wọ́n sì ti jí wọn gbé. Bẹ́ẹ̀ ni wọn kì í ṣe kékeré rárá. Àwọn ọmọ ìjọ ECWA àti àwọn kérúbù àti séráfù tí wọ́n wà nínú abúlé kan tí wọ́n ń pè ní Krúmínwálí níjọba ìbílẹ̀ Kàdúrú ní Kaduna làwọn afẹ̀míṣòfò yìí lọ ká mọ́. Bí wọ́n ti débẹ̀ ni wọ́n da ìbọn bolẹ̀ tí ọ̀rọ̀ sì di gìrìgìrì. Ẹni orí yọ ó dinú ìgbẹ́. Táwọn afẹ̀míṣòfò náà sì mú àwọn púpọ̀ nínú wọn bí adìyẹ títí tí wọ́n fi ṣa àwọn tí wọ́n dín díẹ̀ ní 172 lọ. 177 ni wọ́n pe àwọn tí wọ́n jí kó lọ. Wọ́n sì kó wọn wọ inú aginjù títí di àsìkò yìí sì rèé kò sẹ́ni tó ti gbọ́ kinní kan. Bẹ́ẹ̀ ọjọ́ Sunday yẹrin ọjọ́ 18 oṣù kínní 2026 yìí ni wọ́n ti jí wọn gbé lọ. Wọ́n ń ṣèsìn lọ́wọ́ ni o lásìkò tí àwọn ṣọ́ọ̀ṣì náà ti kún táwọn olùjọ́sìn ń kọrin tí wọ́n sì ń jó. Nígbà náà ni àwọn aninilára ẹ̀dá náà dé sáàrin abúlé ọ̀hún tìbọntìbọn tí wọ́n sì ń yìn léraléra tí ìdàrúdàpọ̀ sì dénú abúlé náà lẹ́sẹ̀kẹsẹ̀. Èyí tó burú ni pé kò sáwọn agbófinró kankan nítòsí. Bẹ́ẹ̀ ni àsìkò náà kì í ṣe àsìkò tí àwọn fìjìláńtì ń múra ìjà. Nígbà tó jẹ́ bí aago 11 kọjá ni wọ́n dé. Wọ́n sì ṣiṣẹ́ aburú wọn níbẹ̀ títí di aago 12 fi kọjá rẹpẹtẹ. Torí ọ̀rọ̀ náà kì í ṣe ọ̀rọ̀ wákàtí kan. Lẹ́yìn náà ni wọ́n rọ́ àwọn èèyàn ìlú náà, wọ́n sì fìbọn darí wọn sínú aginjù. Wọ́n sì ṣe bẹ́ẹ̀ kó wọn lọ. Ohun tó jọ pé ó mú ọ̀rọ̀ náà falẹ̀ ni pé bí àwọn tó ríbi jáde níbẹ̀ ti kàn sí ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn Kristẹni tí àwọn yẹn sì sáré gbé jáde pé wọ́n ti jí àwọn èèyàn àwọn tí wọ́n ń ṣẹ̀sìn lọ́wọ́ kó o. Níṣẹ́ làwọn ọlọ́pàá ní kò sóhun tó jọ bẹ́ẹ̀ àti pé aláriwo lásán lẹ́gbẹ́ CAN, ìyẹn ẹgbẹ́ àwọn onígbàgbọ́. Ohun tí wọn ò fìdí ẹ̀ múlẹ̀ ni wọ́n ń sọ. Eléyìí ló sì jọ pé kò tètè jẹ́ kí àwọn agbófinró dá sọ̀rọ̀ náà títí tí wọ́n fi kó àwọn èèyàn náà lọ sáàrin aginjù pátápátá. Bẹ́ẹ̀ àwọn afẹ̀míṣòfò náà ti ṣe aburú tó tún nítorí àwọn ìdílé tí wọ́n kó àwọn èèyàn wọn lọ́pọ̀ débi pé kò sẹ́ni tó gbọ́rọ̀ náà tí kò ní bá wọn dárò gidigidi. Nínú ẹbí àwọn Amos, àwọn èèyàn 13 ni wọ́n jí kó lọ. Nínú ti àwọn ẹbí Jonathan, bàbá àtìyá àtàwọn ọmọ wọn, àpapọ̀ wọn jẹ́ 12 tí wọ́n kó lọ. Àwọn 10 ní ẹbí Makusi àti Makudi. Àwọn 7 ni wọ́n kó láti inú ẹbí Danisa. 7 náà ni wọ́n kó nínú ẹbí Ìṣáyà. Wọ́n kó 6 láti inú ẹbí Báwà. Wọ́n sì kó 5 nínú ẹbí Danjúmọ̀ àti ẹbí Musa. Bí wọ́n ti ń kó 4 nínú àwọn ẹbí míì, bẹ́ẹ̀ ni wọ́n ń kó 3. Àwọn tẹ̀gbọ́n-tàbúrò tí wọ́n kó ní méjì lọ kò sì níye láàrin wọn. Àpapọ̀ náà ló sì jẹ́ 177, 177 gẹ́gẹ́ bí àwọn akọ̀ròyìn Vanguard ti ṣe ṣèwádìí ọ̀hún tí wọ́n sì gbé jáde. Ẹni tó dàgbà jù nínú àwọn tí wọ́n jí gbé yìí ọmọ ọdún 71 71 ni. Augustina Matthew ló ń jẹ́. Ọmọ tó sì kéré jù nínú àwọn tí wọ́n jí kó lọ yìí ọmọ ọdún 6 ni, ìyẹn Salvation Idris. Ohun tó túbọ̀ mú ìyanu wà ní pé kò tí ì ju ọ̀sẹ̀ kan lọ tí àwọn ará àdúgbò náà dá $2.5 mílíọ̀nù náírà tí wọ́n fi gba àwọn èèyàn wọn kan tí wọ́n jí gbé báyìí náà, tí àwọn sì ti rò pé àwọn ò tún ní rí irú nǹkan tó jọ báyìí mọ́. Èyí tó ṣẹlẹ̀ yẹn làwọn yẹn sì mumi sí lọ́wọ́ kó tó di pé wọ́n kúkú wá ká wọn mọ́ ibi tí wọ́n ti ń jọ́sìn tí wọ́n sì jí gbogbo wọn kó lọ. Kò sí ẹni tó tún lè gbé abúlé náà pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ yìí. Kálukú àwọn èèyàn náà sá lọ pátá. Àwọn tí wọ́n ní èèyàn nítòsí dúró sọ́dọ̀ wọn, ìyẹn nítòsí abúlé náà. Àwọn téèyàn tí wọ́n sì wà lọ́nà jíjìn náà wá ọ̀nà láti débẹ̀ lọ bá wọn. Bẹ́ẹ̀ ni abúlé náà di ahoro. Nígbà tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ tí
tí yóò sì fi di bí aago 5:30 nírọ̀lẹ́ ọjọ́ náà, ìròyìn náà ti kan àwọn ọlọ́pàá lára torí wọ́n kọ sínú ìwé wọn tó wà lọ́wọ́ DPO Kajuru pé àwọn afẹ̀míṣòfò ti ya wọ abúlé Kuruminwali. Wọ́n sì ti kó àwọn olùjọ́sìn rẹpẹtẹ ní ṣọ́ọ̀ṣì ECWA àti ṣọ́ọ̀ṣì Kérúbù and Seraphim tó wà nílùú náà lọ. Àmọ́ kò jọ pé ìròyìn náà tètè jáde síta torí àwọn ọlọ́pàá yìí náà ni wọ́n kọ́ sọ pé kìnní náà ò ṣẹlẹ̀ rárá. Àmọ́ àwọn fúnra wọn nígbàrà tí àwọn wá mọ̀ pé òótọ́ ni, olórí ọlọ́pàá pátá Káyọ̀dé Ẹgbẹ́tókun ti ní kí wọ́n dá àwọn ọlọ́pàá kún gbogbo agbègbè náà kí wọ́n lè yọ àwọn tí wọ́n jí gbé wọnú aginjù náà jáde. Ṣùgbọ́n àwọn ẹgbẹ́ ẹlẹ́sìn Kristẹni yìí àti àwọn ẹgbẹ́ aláàánú ti bínú nítorí wọ́n ní nígbà tí àwọn ti gbọ́rọ̀ náà làwọn ti fọ̀n mọ́nà pé kí àwọn tètè lọ wo ohun tó ṣẹlẹ̀ àti ohun tí àwọn lè sáré ṣe sí i. Àmọ́ nígbà tí àwọn dé tòsí ibẹ̀, àwọn kan àwọn sọ́jà kan lọ́nà tí wọ́n dínà mọ́ àwọn tí wọ́n láwọn ò lè lọ sápá ibẹ̀ yẹn. Bẹ́ẹ̀ làwọn sọ́jà náà kò lọ síbi tí wọ́n ti jí àwọn èèyàn náà gbé kí wọ́n bá wọn kó wọn jáde. Kódà Reuben Buhari tí í ṣe akọ̀wé ìpolongo ẹgbẹ́ àwọn Christian Solidarity Worldwide CSW tí Nàìjíríà níbí ní kò tí ì ju 30 ìṣẹ́jú tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ tí àwọn èèyàn àwọn fi débẹ̀ pé nígbà tí àwọn ń lọ àwọn pàdé àwọn sọ́jà kan pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ Kajuru yìí. Àmọ́ níṣe ni wọ́n dínà mọ́ àwọn pé àwọn ò lè lọ pé àwọn fẹ́ gbàṣẹ láti ibì kan. Bẹ́ẹ̀ tó bá ṣe pé nígbà náà ni àwọn sọ́jà náà tẹ̀lé àwọn afẹ̀míṣòfò yìí ni wọ́n bá rí àwọn èèyàn náà gbà kúrò lọ́wọ́ wọn. Benjamin Hundeyin, alukoro àwọn ọlọ́pàá lápapọ̀, ní ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀ tán. Ó ní kì í ṣe pé àwọn ọlọ́pàá ń purọ́ tàbí pé wọn ò sọ òdodo. Ó ní bí ọ̀rọ̀ náà ti bá wá ni kò jẹ́ kí àwọn gbọ́ ara àwọn yé. Ọkùnrin CSP ọlọ́pàá yìí ní nígbà tí ìròyìn náà dé tí àwọn tún bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí lórí ẹ̀ ní àwọn kan sọ fáwọn pé kò sóhun kankan tó ṣẹlẹ̀ ní gbogbo agbègbè náà. Ohun tó fa ọ̀rọ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá sọ nìyẹn, kì í ṣe láti fa àbùkù kan ẹgbẹ́ CAN tàbí láti pè wọ́n ní òpùrọ́. Hundeyin ló wá ṣàlàyé pé láti ìgbà tí àwọn ti wá mọ̀ pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí, gbogbo ohun tí ó ṣeé ṣe pátá làwọn ń ṣe láti rí i pé àwọn gba àwọn èèyàn náà jáde àti pé wọ́n dá wọn padà sí abúlé wọn kí wọ́n sì máa gbé lálàáfíà padà bí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀. Àmọ́ àwọn tí irú eléyìí ti ṣẹlẹ̀ lójú ẹ̀ tẹ́lẹ̀ láwọn agbègbè náà ní àwọn ọ̀rọ̀ náà dùn ún sọ ni kò ṣeé ṣe pé àwọn agbófinró tó jẹ́ sọ́jà nìkan ló lè yanjú irú ọ̀rọ̀ báyìí, pé àwọn agbófinró tó jẹ́ ọlọ́pàá wọn ò lè kojú àwọn afẹ̀míṣòfò wọ̀nyí àfi tí àwọn afẹ̀míṣòfò yìí bá kó àwọn èèyàn náà jáde fúnra wọn, pé kì í ṣe ọlọ́pàá ni yóò wọ inú aginjù náà tí yóò kó wọn jáde. Ọ̀rọ̀ náà ti wá di ariwo báyìí, ó ti di ohun tí ọ̀pọ̀ àwọn èèyàn ń dá sí, ó ti di ọ̀rọ̀ aráalé àti taláàtà pàápàá. Olórí ẹgbẹ́ àwọn onígbàgbọ́ ní gbogbo ìpínlẹ̀ ilẹ̀ Haúsá àti Àbújá, Reverend Joseph Hayab, ní tòun òun kò rí ẹni méjì bá wí lórí ọ̀rọ̀ yìí ju àwọn agbófinró agbègbè náà lọ. Ó ní tó bá ṣe pé àwọn agbófinró yìí tètè tẹ̀lé àwọn afẹ̀míṣòfò náà ni kò lè ṣòro rárá fún wọn láti tètè gbà wọ́n lọ́wọ́ wọn torí wọn ò tí ì kó wọn lọ sọ́nà jíjìn réré. Pé ṣùgbọ́n nígbà tí kò sí àwọn agbófinró tó ń tẹ̀lé wọn tàbí tó dúró tó lé wọn, ohun tí àwọn afẹ̀míṣòfò náà ṣe ráàyè ṣe gbogbo ohun tí wọ́n ṣe nìyẹn. Ẹni ọ̀wọ̀ náà ni nígbà tí a bá dà á sílẹ̀ tí a tún ṣà, àfi bí ìgbà tó jẹ́ àwọn agbófinró yìí fúnra wọn ni wọ́n ran àwọn afẹ̀míṣòfò náà lọ́wọ́ láti lè kó àwọn tí wọ́n jí gbé yìí wọ inú igbó ọ̀nà jíjìn lọ, nítorí wọn kò ṣe ohun tó yẹ kí wọ́n ṣe, wọn kò sì dá sí ọ̀rọ̀ náà rárá nígbà tó yẹ kí wọ́n dá sí i. Ó ní ọ̀rọ̀ náà kò yé òun bó ṣe rí bẹ́ẹ̀, òun kàn mọ̀ pé àlàyé wà tí àwọn agbófinró tó wà ní gbogbo agbègbè náà nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ gbọ́dọ̀ ṣe fún gbogbo ayé ni. Ohun tó tilẹ̀ tún bà àwọn èèyàn nínú ìjọba lẹ́rù ni pé ọkùnrin aláriwo aṣòfin Amẹ́ríkà tó wà nínú àwọn tí wọ́n dá wàhálà ọ̀rọ̀ pé Kristẹni ni wọ́n ń parí Nàìjíríà yìí sílẹ̀, Riley Moore náà ti gbọ́. Ohun tó sì sọ ni pé àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Kristẹni ń fojú winá lọ́wọ́ àwọn Fúlàní afẹ̀míṣòfò ní Nàìjíríà. Ohun tó ń kojú wọn yìí burú gan-an ni o. Gbogbo nǹkan láti gbọ́dọ̀ ṣe láti rí i pé eléyìí dópin. Mo rọ ìjọba Nàìjíríà kí wọ́n rí i pé wọ́n tètè dá àwọn tí wọ́n jí gbé lọ yìí padà kíákíá o. Bẹ́ẹ̀ ni nǹkan kan kò gbọ́dọ̀ ṣe wọ́n. Ọ̀rọ̀ tí ọkùnrin náà sọ rèé,
bí ìkìlọ̀ ní ọ̀rọ̀ náà sì rí nítorí àwọn tí wọ́n sọ̀rọ̀ níjọ́sí tí Trump fi bẹ̀rẹ̀ sí bínú tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí Nàìjíríà nìyẹn. ṣá o níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ìjọba fúnra wọn ti bẹ́ jáde wọ́n ní àwọn yóò rí àwọn èèyàn náà gbà jáde kinní kan ò sì ní ṣe wọ́n. kódà gbogbo olóṣèlú Nàìjíríà pàápàá làwọn náà kò lè bú ìjọba tàbí sọ̀rọ̀ kan sí wọn torí àdúrà ní irú Peter Obi ń gbà pé kí Ọlọ́run tètè jẹ́ kí wọ́n rí àwọn èèyàn náà kó jáde padà kí Ọlọ́run sì fún ìjọba Nàìjíríà lágbára láti lè kápá àwọn ẹni bí ọ̀hún jàre. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ àwọn tí wọ́n tún jí gbé ní Kaduna yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.